kí gbogbo ọmọ ọkọ Yorùbá gbogbo bí tí ọjà ètò yìí bá dé a kú bí ojúmọ́ ṣe mọ́ lọ́dọ̀ gbogbo wa àti bí ilẹ̀ ṣe ṣú lọ́dọ̀ wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time ojú òní ti wà ní rògbé sọnù bí ó ṣe bẹ̀rù. Ó kí gbogbo wa ó kí wa ní kíkí tó nápẹrẹ a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ a kú ọjọ́ méjì mẹ́ta kan ẹ̀yin tèmi ẹ kúkú ní bínú sí mi ni ọ̀pọ̀lọpọ̀ lórí díẹ̀ mi ti kún ẹni kí ló dé tí mi ṣe program ẹ̀wọ̀ ẹ má bínú mo bí sí ni dáhùn pé mo ti sọ fún yín ẹ̀kọ̀ọ̀kan ó lè má máa sáyè èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ọba tó ní wà ní a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ ojú òní tiwa àníwà bákan náà àánú á bá gbogbo wa gbé a ṣe Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi mo kí yín o a kú kó lè dà á dà fún aláṣẹ Elédùmarè àwọn ọmọ ọkọ Yorùbá a kí wa àánú á bá wa gbé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé home and abroad mo kí yín àṣírí wo ò ní tú láṣẹ Elédùmarè ẹ̀yin tèmi ṣàdédé ni mo kúkú tiẹ̀ wà ní online ni mò ń wò pé kí ló tiẹ̀ ṣẹlẹ̀ lọ́nláìn láti ọjọ́ mélòó kan sẹ́yìn mi ò wá tí ì rí nǹkan kan gbọ́ ó ní mo ṣe wò pé mo wá pàdé àwọn oníkéwú àtijọ́ kan ìyẹn dẹ̀kọ́ ló mú mi wá online gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá mo kí wa èmi ọmọ yín náà ní Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdé ọmọ yé wa tí ọ̀rọ̀ yé tọ̀rọ̀ yé ojú òde ní tiwa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ a ṣe Elédùmarè. Enter to Bluetooth. Fákànyìnsọ́lá Àṣàbí òwò yèyé ni mí Àṣàbí òní kanjú kó Bluetooth connected. mi ò ní kanjú kú láyé mi ò màdàgbà màdàrúgbó gbogbo ẹni bá ní kí n kú láyé òun aṣáájú mi kú ẹni bá ní kí n rajo kí n má máa dé omi ò ní dé bá gbogbo wọn èmi náà ni ò ẹnìkan kọ́kọ́ Àṣàbí náà ni ò ẹnìkan kọ́kọ́ Ọ̀ṣúnìkẹ́ náà ni ò ẹnìkan kọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ fẹ́ mi dénú gbogbo ẹ̀yin tẹ́ ń dáṣọ àṣírí bò mí ò àṣírí yìí ò ní tú Bọ́lájí Ọláyẹmí Fọlárànmí ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tí mi láǹfààní àti lórúkọ yín lójú screen àkókò lè dá àkókò gbìyànjú àkókò dá fún wa. àáfàá wa bàbá wa Almiskil bàbá wa Mufti Ìlọrin bàbá Farouk Oníkíjìpá bàbá ti make apology ọ̀nà ahun ló gbé àwọn
àkọ́kọ́ ná èèyàn máa ń hu àwọn ìwà kan ní àsìkò kan ní bí làákàyè bá ṣe mọ́ nígbà yẹn lèèyàn fi máa ń hùwà àmọ́ ṣá tí òye bá dé téèyàn náà wò bá ohun tí mo sọ yìí ṣé òkú díẹ̀ káàtó so bàbá ti tún ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni níbi ọ̀rọ̀ tí wọ́n tún sọ bàbá mú àkàwé wá lóríṣiríṣi ó ti yé kò sẹ́ni tí ò lè ṣàṣìsọ ọ̀rọ̀ ẹ ti understand ṣàdédé la ṣàrí àwọn oníkéwú ńlá kéwú tí bàbá yìí ké yìí. Abati aja abira abira tabawo engare ayi mabufu ya kasaba ẹ tún kàjà ẹ mọ dáhùn lóhùn. alamunu billahi rabbil alamin nahim a'udhu billahi tabinaji bismillahi rahmani ẹ̀bùn ọlẹ́ bàbá. a'udhu billahi tabinaji bismillahi rahmani rahim Allahu akbar la ilaha illallah Muhammad Rasulullah. iná àti iná ńkọ́. ila atene mo ko so ya wa staff ila atene mo ti ko so ya staff ila fu ko se ma àmín. ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ rẹ́rìn lálẹ́ yìí ni o torí ibi tá a ti ẹ̀wà báyọ̀ yìí ibi tó nágbára ni. ẹ tún ká. abati aja abira abira tabawo engare ayi mabufu ya kasaba ẹ tún kàjà ẹ mọ dáhùn lóhùn. alamunu billahi rabbil alamin nahim a'udhu billahi tabinaji bismillahi rahmani ẹ̀bùn ọlẹ́ bàbá. a'udhu billahi tabinaji bismillahi rahmani rahim Allahu akbar la ilaha illallah Muhammad iná àti iná ńkọ́. Rasulullah. ila atene mo ko so ya wa staff ila atene mo ti ko so ya staff ila fu ko se ma àmín. ṣe rí nǹkan tí mo play ó jọ bí eré kìí ṣeré o mo rí ní online alẹ́ ìgbà ni mo rí òun ni mo ṣe ṣáná sí kámẹ́rà àkọ́kọ́ ná mo kí ẹ̀yin àfa ṣe rí èdè téèyàn ò bá mọ̀ kò sí bí èèyàn ṣe lè pronounce ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ nù kéwù is ordinary language bẹ́ẹ̀ ni so àná kan ni wọ́n ń sọ fún wa pé kéwù ni a máa sọ tá a bá kú so àwa náà dẹ̀ sọ pọlọ kalẹ̀ a padà realize pé èdè ni is ordinary language you understand àmọ́ ṣá ẹ̀yin àáfàá wa ẹ̀yin àlùwúlà mọ́ wàrà sátú àbíyá ẹ̀ àwọn nǹkan kan ni mo ti ẹ̀rọ nítorí pé bójúmọ́ bá ṣe ń mọ́ tọ́jú ọgbọ́n dọ́jú orí ńlẹ̀ kan sí àwọn ọ̀rọ̀ kan wà lánàá tó ṣe pé àwọn àáfàá ti sọ fún wa mo sì sọ ọ̀rọ̀ yẹn lénìí tó pé mo dá wà nínú ṣọ́ọ̀bù mo dẹ̀ ń dá rántí àwọn àáfàá ń jẹ́ kó yé wa pé ń ṣe la kírun wá sáyé tí wọ́n bá tún ṣe wáàsí lọ síwájú wọ́n á ní àmọ̀gbàtà àmọ̀sẹ̀mí tá a lò nínú oyún how come báwo lẹ ṣe wá mọ̀ pa akírun wá sílé ayé ni ìgbà tí wọ́n máa fún wa ní sóbò nítorí àjẹ àwọn sóbò yẹn gan adẹ̀jẹ̀ èrí gan lọ́wọ́ àwọn àfa wọ́n ní pé ìgbà tá a ṣàlùwàlà nínú oyún ìyá wa ìgbà tá a bá parí àlùwàlà tá a ṣe ashadu alla ilaha illallah wahdahu la sharika lahu wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alaihi wasallam wọ́n nígbà ènìyàn wa máa rómìíra ọ̀rọ̀ ẹni ni o mo rò ó títí mò ń wò pé ṣé ẹ mọ̀ pé extraordinary ọ̀rọ̀ ẹnu wọn gbé wa ní gógó ni ẹni akírun wá nínú oyún ẹ̀dẹ̀ tó sọ fún wa pé àmọ̀sẹ̀ ní tá a lò nínú oyún èwo ni ká mú àkọ́kọ́ náà ọ̀rọ̀ àná ni nítorí ojú ti là bèbí ti ṣẹ́jú orí wa ti pé làákàyè wa ti ṣiṣẹ́ èèyàn kan lè wá from nowhere sí kó ní òun á ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò gbádùn létí Fákànyìnsọ́lá nítorí pé ọmọ ọkọ Yorùbá lè ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ fún wa pé ànábì ní òun nífẹ̀ẹ́ èdè òun fún nǹkan mẹ́ta kan
pé ọ̀rọ̀ ìdèwù ni wọ́n fi kọ àlùkùránì tá a bá kú tán èdè àwọn náà máa fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa tó bá tó dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìámọ̀ tán bá gbé wa dìde lárúbáwá la máa sọ how come bóòlù yẹn ṣe possible àkọ́kọ́ náà gbà tí wọ́n ń sọ fún wa lánàá kì í ṣẹjọ́ wa most of àwa tí a believe lórí àwọn kan yìí kì í ṣẹjọ́ gbogbo wa nítorí pé àwọn bàbá wa ìgbàgbọ́ tá a bá lọ́wọ́ wọn lánàá ni pé gbogbo ohun tí sóbò tán fún wọn tí wọ́n sọ fún wọn nínú àlùkùránì òun la bá lọ́wọ́ àwọn bàbá yìí àwa náà dẹ̀ ṣe kí ni àdàjẹ́ ìsẹ̀ nǹkan tó dẹ̀ ṣe wá rí pé ìgbà tó ti ṣe pé nǹkan tá a bá lọ́wọ́ wọn reality nìkan yẹn máa jẹ́ reality ló gbọ́dọ̀ jẹ́ but ní generation tá a wà yìí it's not reality at all wọ́n kàn frame ọ̀rọ̀ fún wa nítorí pé kán lè gba góòdì ọwọ́ wa nítorí pé kán lè gba èdè wa kán lè gba múra wa kán lè gba àṣà wa kán lè gba hùwà wa gan wọ́n gba gbogbo àwọn nǹkan yẹn lọ́wọ́ wa wọ́n wá gbà á débi pé àwa ríra wa pé ìran ni wá mọ́ àwa ń takora wa in any place tàbá ti ríra wa tí wọ́n bá ti sọ pé are you Muslim tó bá sọ pé no I'm a Christian àti Muslim àti Christian èwo lójógún ìdílé bàbá ẹ̀ nínú èwo ni lójógún ìdílé ẹ̀ nínú ẹlòmíì àti ẹ̀ máa sọ pé Islam lòun kinní kan lòun gbá kan lòun kò sí bó ṣe lè ṣe Islam tó lárúbáwò rẹkọmẹ́ǹdì ẹ̀ Fúlàní tẹ́jọ jẹ́ Áfíríkà bíbá Fúlàní wọn ò rẹkọmẹ́ǹdì ẹ̀ Haúsá ò rẹkọmẹ́ǹdì ẹ̀ nítorí pé wọ́n ka àwa Yorùbá sí pé ànẹ́sìn wọn ò lè kírun lẹ́yìn wa lánàá bóyá ni wọ́n ti ń kí mi mọ́ ìwọ tó wá torí pé o ṣe Islam o ṣe Kristẹni o wá ríran nírì ìran tí ò da ìran ẹlẹ́bọ mo fẹ́ bi ẹ́ kí lolódùmarè fi pilẹ̀ ayé ìgbà tó dá àwọn ẹ̀dá ti tànà àwọn generation tó ti kọ́kọ́ wáyé kí ni wọ́n fi pilẹ̀ ayé ẹbọ we are all ẹlẹ́bọs nítorí pé tẹ́ ẹ bá gbọ́ sí ilẹ̀ lárúbáwá wọ́n á ní pé ẹbọ ni wọ́n ń ṣe nínú kàábà lánàá kó tó di pé ànábìdé ó modernize ẹ̀ fún wọn ó dòdìdì ilẹ̀ róòmù wọ́n á ní wọ́n rúbọ ọpẹ́ ó yẹ kí gbogbo wa náà lè sọ ọpọlọ kalẹ̀ pé ẹlẹ́bọ ni gbogbo wa láti pilẹ̀ kí ló fà á tí wọ́n fi wá ń sọ pé ẹ̀sìn wọ́n kírètì ẹ̀ ni èmi ò mọ̀ bóyá gbogbo ọmọ Yorùbá ló lọ́pọlọ lórí ẹ̀ pé ní làákàyè ẹ̀ ṣí ni wọn ò mọ̀kú mẹ́kọ̀ọ́ náà lè dánú rò náà lè dá fojú fí òun kan nítorí pé kò sí ìran kankan tó lè dé láyé wọ́n máa ní ìpìlẹ̀ wọn lẹ́bọ òkè tọ́lọ́run bá fẹ́ chẹ́ǹjì gbogbo ẹbọ yẹn lọ́wọ́ wọn kò wá ní ọ̀nà títí wá sí wa pé òkè o báyìí ní kẹ́yìn ṣe máa ṣe ti ní o tó máa wá jẹ́ pé èdè tọ́lọ́run ọba ò dá mọ́ wa tí ò kírètì pẹ̀lú wa èdè yẹn lọ́lọ́run máa fi wá rán iṣẹ́ sá wa ọba tó ní wọ́n ń ṣọba àbòsí kò dẹ̀ ń ṣọba tó máa gbé ẹ̀bí fáláre kò dẹ̀ ní gbáre fẹ́lẹ́bí láéláé ọba tó gbọ́n ni ọba tó mọ́ ni tógátógá ọba tó bora ẹ̀ láṣìírí tójú kan kò rí ọba tí ò jọ pásítọ̀ tí ò jọ àfáà tí ò jọ babaláwo ó yá o ẹ jẹ́ kọ́mọ yìí kéwu o kéwu ni yòókù gbọ́dọ̀ rún ẹ jẹ́ kọ́mọ yìí ṣẹ̀sìn ọgbọ́n ìwé ò bẹ́ẹ̀ sì wí rárá tá a bá wo ohun tó ń jẹ́ religion ní ìsìn ìwà ṣe ń bá lọ yìí láàrin mi àti ẹ rí i pé most of àwọn tí wọ́n sá sí abẹ́ religion is a fraud it's a scam it's a business ọ̀rọ̀ mi ò gbariwo lálẹ́ it's a business kálukú ń ṣe business ni kí ni àáfàá ń wá ìwọ tó sọ pé òkè o ti gbà síláàmù ohun tó ń ṣe nù síláàmù yẹn ló yẹ kó focus àáfàá sọ pé òun dáyàn ló ẹni bá ń wọ́mọ wàá mú wọn wọlé wàá sọ pé láì ṣe pé tó bá woṣẹ́ tán láì ṣe pé o bá bímọ fún mi o ò lè bímọ mọ́ láyé imagine káfá máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu
imagine kí wọ́n wọlé tààfà kó o sọ pé wọ́n lòun fún wọn lọ́mọ tó o dẹ̀ mọ̀ lọ́kàn rẹ pé ohun tó o gbé dání kò confam. Wàá kọ́kọ́ bá wọn sùn náà àìmọye àfà tó pò ló fún àwọn tó ń ṣiṣẹ́ fún lóyún. Bàbá ọlọ́mọ wẹrẹ ẹ wá sọ fún wa pé òkè o tó bá dijọ́ yámọ́lì kìyámọ́tì obìnrin náà fẹ́ fi koná how come? Ẹ kó àwọn obìnrin láyà jẹ débi pé most of obìnrin ò násẹ̀sì sí ayé ẹ̀, most of obìnrin kò mọ̀ pinlẹ̀, most of obìnrin kò mọ ibi tó ti ń bọ̀, most of obìnrin kò mọ ohun tó ń jágbára obìnrin, most of obìnrin ẹ ti pa ṣọmọ lára, most of obìnrin ẹ ti gba sátidé lọ́wọ́ ẹ ti gbé Sunday lé lọ́wọ́, ẹ ti fi wọ́n ṣọ́ṣọ́ ògúnròdó nípa ọ̀rọ̀ ẹnu. Imagine ẹ sọ fún wa ẹ nígbà táwọn bí ṣe ń sì ara lọ ó lóun wọnú gbogbo ọgbà àdùjá náà wọ́n fọyàn so àwọn kọ́kọ́ àwọn tó ń ṣọ́yàn lẹ̀ wọ́n fi run orí sàwọn kọ́kọ́ àwọn tó ń ṣírí lẹ̀ wọ́n fi run abẹ́ sàwọn kọ́kọ́ àwọn tó ń ṣòbò lẹ̀ àbí tó ń ṣe ṣìnà lẹ́sọ. Bẹ́ẹ̀ lọkùnrin ò wá ní páàtì kankan nínú ìsì ara ẹ̀. Láàrin mi àti yín ṣe mọ̀ pé fún wa ní sóbò mu ẹ fún wa ní sóbò mu ni. Àwọn bàbá wa ti mọ̀ pé àgbèrè ò dáa ẹ̀sìn kan ló wá kọ̀rọ̀ Yorùbá. Àbẹ́yìn àǹfà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ nágbára ìyàwó kan tẹ́ lọ kó 4 5 jọ báwo lè fẹ́ survive ẹ̀? Ọ̀nà ìdà kan máa hàn gí òbò àwọn ìyàwó yín àti irun abẹ́ wọn àti irun orí wọn àtọyàn wọn. Ìwọ tó násẹ̀ síyàwó kan ò nágbára láti kí ìyàwó kan ó kó 4 5 6 jọ oní òfiṣọlá. Àwọn yẹn wá àwọn home service tó ń service wọn ẹ fẹ́ pa wọ́n ni ẹ fẹ́ bayé wọn jẹ́ ni ẹ wá náà ṣe ṣìnà. Ṣé wọ́gùn ò ti program ṣìnà kalẹ̀ fáwọn ìyàwó tó fẹ́? Ẹ tó bá dijọ́ ìgbéǹde àlùkìámọ̀ àwọn ọkùnrin àti wọlú àlùján náà ẹsẹ̀ wọn náà máa fà jáde gìgì lẹ́sẹ̀ náà máa fi wọ́ obìnrin sílú àlùján náà àmọ́ ṣóbìnrin yẹn á kọ́kọ́ wọnú náà kó tó wọ gbàlùján náà wọ́n kọ nǹkan sínú storybook wọn ẹ̀ẹ́dẹ̀gbé kárí. Ẹ wá ríra yín pé ìran ni yín mọ́, ẹ ríra yín pé ògo ni, ẹ ríra yín pé ọmọ aládé ni yín mọ́. Ẹ wo bàbàrà tí àwọn bàbá wá fún obìnrin lánàá, ẹ wo iye obìnrin nílẹ̀ adúláwọ̀, ẹ jẹ́ kóbìnrin ti ẹ̀ jẹ́ kankan mọ́. Most of àwọn obìnrin nínú Islam ẹ ti gba ògo lọ́wọ́ wọn, ìgbẹ́ bá ti daṣọ ìhábò wọn násẹ̀ sáyé wọn mọ́, àwọn náà wá gba kámú. Sísítà mi tó ṣe program kan mo sì máa gbé ọ̀rọ̀ wọn wá níjọ́ kan. Sísítà mi yẹn sọ pé ẹ̀yin àfà wọn máa níyàwó yín ta ògì ẹ̀ẹ́dẹ̀ tó máa ṣáàjò fún lórí ògì yẹn kó lè máa tà. Tún gbọ́ ohun tí wọ́n ti máa ń dè wọ́n ni. Àgàgà tí program kan bá yẹ̀wọ́ tó bá ń ṣèjọ ló máa gbọ́rọ̀ yíyé. Tẹ́lẹ̀ àbámú 20 naira alẹ̀ wọ́n á náwó ẹlẹ́yà ju 1 million téèyàn bá gbé kalẹ̀ lọ pé owó àlùbáríkà ni. Wọ́n ń de àwọn obìnrin yẹn lọ́rùn ẹnu ni. Obìnrin mi ìfùfù ló ṣe láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ tí ó fi jọ́ lọ́hùn pè. Ṣẹ́ṣẹ́ ìfùfù jẹ́ṣẹ́ tó dáa. Fùfù tó ṣe pé nílẹ̀ Yíbò àwọn ọkùnrin ló ń lò. Ọkùnrin ló máa ń ro fùfù torí iṣẹ́ tó lágbára ni. Ẹlẹ́yà a máa ro fùfù a tún máa lọ supply. Ẹ máa sọ pé Ọlọ́run fa àlùbáríkà a tún máa fi yan gan ìyàwó àwọn fùfù ló ń tà. Ọlọ́run dẹ̀ fa àlùbáríkà sí ẹni tó ní supermarket kò lówó tó orí yìí ti dàrú. Ẹ máa wà àwọn àfáà yìí o tí wọ́n bá fẹ́ fẹ́yàwó lé ẹni tó ń ṣe fùfú yẹn wọn ò ní fẹ́ tálíkà bí onífùfú yẹn wọ́n á wá lọ́wọ́ ẹni tó wà ní high post ẹni tó ń taṣọ tàbí ẹni tó wà alright wọ́n á wá fẹ́ lé. Àwọn wá ní pé àwọn fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run lára ẹni ìmí àlọ́ fẹ́ yẹ́ dírẹ́sì olóṣó àwọn fẹ́ pè sínú ẹ̀sìn débi pé wọ́n á lè fi matric ẹni tó ń ṣe fùfú lánàá tí wọ́n sọ pé àlùbáríkà wà nínú owó fùfú yẹn jẹni tó jẹ́ bílọ́níà lọ. Wọ́n kàn fi ọ̀rọ̀ ẹnu de obìnrin, wọ́n kàn kó ògo obìnrin sínú ṣágo wọ́n wá so pa. Ìjọkíjọ́ tán bá lọ mi ṣágo yẹn báyìí òun lọ́pọ̀lọpọ̀ obìnrin míì máa ń ṣí ló máa ń wo rẹ̀ pé òun mọ lẹ́vù òun lánàá ìjọ tán báyìí tún gbé kalẹ̀ kò sọpọ̀ lọ́mọ́. Ọba tó ní wá dájọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀
ìdájọ́ kankan ò sí lọ́run ayé yìí ní ìdájọ́ wà kálukú á jẹ iṣẹ́ owó ẹ̀ gbogbo ẹ̀yin apọmọ ọlọ́mọ lẹ́kúnjayé gbogbo ẹ̀yin wòlígísà àfà gbogbo ẹ̀yin ìkà tẹ́ ẹ sásá bẹ́ẹ̀sì tẹ́ ẹ ní àmì muslim àmì kìíní kan àmì ẹgbà kan àmì christian ṣé ẹ tún rí christian pásítọ̀ mi tí wọ́n tún dìkẹ́tì ẹ̀ tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bá ṣé ẹ rí ẹ̀sìn àwọn àfà tí pásítọ̀ ń yọ báyìí o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà kú palẹ̀ mọ́ tiyín gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ kóra yín sínú ìṣẹ̀ṣe ẹ̀yin tó ṣe pé ìṣẹ̀ṣe ò pè ikùn yín ló pè ẹ̀yin tó ṣe pé ẹ̀ wò gbé ayé táwọn bàbá àtàná lò ẹ̀yin náà fẹ́ máa lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tiyín náà ń bọ̀ o pásítọ̀ àtàfà ni wọ́n sì ń jẹ wòtòwòtò lọ báyìí nítorí pé ọdún ẹ̀san òun la wà yìí 2025 ọdún ẹ̀san ni ṣé o mọ̀ pé mò ń ṣe program lọ́wọ́ ọdún ẹ̀san la wà gbogbo ìwọ tó o mọ eye service ṣe pẹ̀lú ìyàwó ẹ ìwọ tó yẹ pé o di tó dúdú sí inú o dẹ̀ tu funfun síta ìwọ tó ṣe pé ìgbé ayé tó ń lo ìgbé ayé ìnira ni ìgbé ayé burúkú ni gbogbo ohun tó ń ṣe ní kọ̀kọ̀ kò ṣe é fi proud níta o wá rí rẹ pé wòlíì ọlọ́run ni ẹ àlìwúlà mọ́nìwù ni ẹ sáráwárà sátú àbíyá yìí ni ẹ Ramadan ló ń bọ̀ yìí o àbámá gbóríṣi different type of words tó lè pé ẹ ló níṣẹ́ ṣé ẹ ráwa tá a kéwú tá a ní ẹ̀sìn tá a ní nǹkan kan tá a wà neutral bọ́ a bá tọmọlàkejì jẹ a nífẹ̀ẹ́ ọmọlàkejì a ṣiṣẹ́ dáadáa sónílé àtàlejò ayé tí wá bẹ́ta ìgbé ayé wa rọrùn ṣé ẹ rí gbogbo ògbẹ́sì lórí pàǹtẹ̀tẹ̀ ẹ lọ wò wọ́n dáadáa olubi ni wọ́n tó ń pọnmọ́rẹ́ balùwẹ̀ lọ́wẹ̀ imagine wọn náà yé ń ṣèyàn wọn wá gbọ́dọ̀ pásọ tàbọdọ àfáà lọ ẹ mọ̀ kán máa fi kún fún yín náà máa fi kún ni nítorí pé àwọn pípù yìí wọ́n gbé gbogbo nǹkan tó ń ṣe lórí business wọ́n mọ̀ pé tó o bá wá dandan ni kán generate lára ẹ wọ́n mọ̀ pé tó o bá gbé ṣòro wá táwọn ò bá fi kún fún ẹ àwọn onírọ́nà lọ imagine káàfà àmọ́ sọ pé ẹ lọ sàṣà àwọn ọmọ minister àwọn ọmọ honourable àwọn ọmọ president àwọn ọmọ governor tẹ bá sàsí wọn tí àsàsí yẹn bá mú wọn ọ̀dọ̀ yín náà máa rù wọ́n wá ẹ̀ lè bíìlì wọn ṣé bá nàbí ṣe ṣe nìyẹn ṣé bí Jésù ṣe ṣe nìyẹn. á ṣẹlẹ̀ lọ́jọ́ kan o yóò ṣẹlẹ̀ lọ́jọ́ kan ohun tá ò fẹ́ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ lọ́jọ́ kan mo ní á ṣẹlẹ̀ lọ́jọ́ kan o á ṣẹlẹ̀ lọ́jọ́ kan àwọn ohun tá ẹ fẹ́ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ lọ́jọ́ kan nílẹ̀ Yorùbá á ṣẹlẹ̀ lọ́jọ́ kan o á ṣẹlẹ̀ lọ́jọ́ kan gbogbo ohun tẹ́ ò fẹ́ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ lọ́jọ́ kan nítorí pé ọba tó ní wá ọba ètò ni ó ti pín gbogbo wa látilẹ̀ ó fún kálukú nílẹ̀ ó fún kálukú láṣà ẹ̀ ó fún kálukú lédè ó fún kálukú nímúra ó fún kálukú ní gbogbo nǹkan ẹ̀ tó pé pérépérépérépéré ẹ da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ ẹ kọ́kọ́ gba èdè ẹnu wa ẹ ní fànákúlà lédè Yorùbá ẹ gba ìmúra wa ẹ ní kọ́tù àwọn kan ní ká máa lò ìjáàbù is not part of ẹ̀sìn o kọ́tù Lárúbáwá ni bẹ́ẹ̀ lẹ̀ hánà ẹ gba gbogbo àwọn yẹn sáà ẹni kò tó yín ẹ gbèdè lẹ́nu wa bá a bá fẹsẹ̀ kọ subhanallah borí bá fọ́ wa a lè gbàdúrà lédè wa mọ́ àfi ká lo èdè lédè a lè ṣe kankan níṣe èdè táwọn bàbá wa tí wọ́n fi sí wa lẹ́nu a lè ṣe mọ́ táìbí àìtí ìlò èdè Lárúbáwá àìtí current wọn ì tí ì rí wa pé a jẹ́ ọmọ Yorùbá wọn ì tí ì rí wa pé à ń ṣẹ̀sìn wọ́n gba gbogbo àwọn nǹkan yìí lọ́wọ́ wa débi pé ànásẹ̀sà yé ara wa. wọ́n gba gbogbo nǹkan yìí lọ́wọ́ wa débi pé
àṣẹ bàbá mi Bashiru ẹ ṣé mo dúpẹ́ wọ́n gba gbogbo nǹkan yìí lọ́wọ́ wa débi pé wọ́n gbà lọ́rùn bàbá wa lánàá àwọn ọmọ jì sọ́fìn ìmájì kájí láàárọ̀ kùtùkùtù kan mọ́ máa ṣe sàlámà lẹ́kùn fún wa nulẹ̀ kì í ṣèdè wa irú àdúrà tó ń kó lè jẹ ó ṣèmi náà torí mo jì sọ́fìn yẹn lánàá nínà ni màmá na àwọn ọmọ mi wọ́n gbọ́dọ̀ máa sálámọ̀ ni bọ́ǹsì gbogbo yẹn ti bódò tó ń ṣàn lọ ẹ káàárọ̀ mà káàárọ̀ ṣe dáadáa lẹ́jí èmi á sàn yín o ògo yín abúyọ ìníṣẹ́rú ẹgbẹ́ yín o mọ̀tẹ́rù ọ̀tá lórí yín adásán o gbogbo ẹ̀dá tá a bínú obìnrin tá a fabẹ́ gbé jáde tó bá lóun fẹ́ fayé hàn yín olódùmarè àfọ̀run hàn wọ́n ní kíákíá ẹ wo ẹwà èdè ẹ wo àdúrà yẹn ẹ wo bàdúrà yẹn bó ṣe rí gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká ṣe máa ṣe nílànà àṣà aláṣà èdè elédè tá a bá jí láàárọ̀ pé olódùmarè kò dúpẹ́ o kò gbápá mo ṣe é gbé o kò gbẹ́sẹ̀ mi ó ṣe é gbé àfi ká ẹ̀ṣẹ̀ ṣe alihamdulilayi kọ̀ ìzírọ̀ kí ló ń ṣe wá tá a rórí tá a lo làákàyè kálukú kan wà ẹlòmíì wà bí aláìsí ni ìwọ náà wò check yourself àtijọ́ tó o ti wà nírìn àjò tó o ti rìn yẹn kí lè rí ẹ kí ló bá bọ̀ kò sí ohun tó ń jẹ́ religion láyé ni pé fẹ́ràn ọmọlàkejì ṣe dáadáa fẹ́ bí ara lò fẹ́ ìfẹ́ ló ń jẹ́ religion ìfẹ́ yẹn làwọn bàbá practice lánàá tó fi tùbà tó fi tùṣẹ́ fún wọn ẹ wàá rà wọn tèmi wọ́n gbẹ́sì rùbí háràhárà kò sífẹ̀ẹ́ ibi tí ò bá dẹ̀ ti sífẹ̀ẹ́ kò lè síbẹ̀rù Ọlọ́run nítorí pé ìfẹ́ yẹn gangan ló ń connect bí Ọlọ́run ọba ṣe jẹ́ láàrin gbogbo wa ìfẹ́ yẹn ló ń júwe bólódùmarè ṣe jẹ́ láàrin gbogbo wa nítorí pé ẹni tó o bá nífẹ̀ẹ́ wàá rí kàkó olódùmarè lára ẹ̀ o ò ní rí ṣùgbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ló ò ní rí mistake ẹ̀ wá wè ní bá a wà nínú mọ́tò bá a bẹ́ẹ̀ nìkan nínú mọ́tò àti sún fara wá dì nira àgàgà kẹ́nìkan lọ wọṣọ àdúrà kó wọṣọ sẹlẹ̀ tàbí kí babaláwo wọlé kókó lè kẹsọ́rùn kókó sọ́wọ́ á di bá a fà wọlé bó wé láwà ní á di hẹ̀hẹ̀hẹ̀ ìjọ ọ̀la fẹ́ ṣe yẹn dà ọmọ ọkọ Yorùbá ẹ̀yà jẹ́ ká sọnù ká tó sọnù a ti sọnù ọ̀rẹ́dì o kí kálukú máa padà sí ìpìlẹ̀ tẹ́ máa padà sí èmi ò sọ pé kò sẹ́ni ní ìsìn ṣerú èmi ìsìn mi mọ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn gbogbo àwọn nǹkan kan tó ń ṣe nínú ìṣẹ̀ṣe àmọ́ ṣáwọn báyìí tí mo ti mọ̀ Ọlọ́run fore sí kó dẹ̀ tún máa tọ́ mi ìpadà sílé gbogbo wa ni pé ká lo ìfẹ́ kó o má torí pé o fẹ́ jẹ́ èèyàn kó o ṣẹ̀ṣẹ̀ má lọ jẹ́ èèyàn kó o má torí pé ayé ẹ kó lè sàn ẹ́ kó bá tọmọlàkejì jẹ́ kó pa ọmọ ọlọ́mọ lẹ́kún jáyé kó dìdàkudà kó dìdàmú àdúgbò kó di koro sí horo kó di dájú kálámà rẹ̀ rí ikú wa kà. Different type of ṣọ́bò lẹ́ti fún wa láwọn nǹkan tí ò ṣẹlẹ̀ ẹni tó bá dijọ́ gbé èdè àlùkìámọ̀ a máa kọjá lórí afárá àsàrà àìtì básàrà ìlú básàrà inú dẹ̀ni ẹnu ń yọ̀ bí ikọ́ ó ti rí bí ègbò òòrùn ẹni bá níṣẹ́ rẹ̀ ló máa kọjá lórí ẹ̀ ṣe bẹ́yìí tẹ́ ẹ̀ ń sọ fún wa náà la padà dìtẹ́ẹ̀tì pé ṣé ẹbí lẹ gbé dání àbí kì í ṣẹ̀yìn ẹ wá sọ pé ẹ wọnú ọgbà àlùjànnà o ẹ rí àwọn ọmọ ọkọ ẹ rí àwọn ọmọ obìnrin ẹ rí obìnrin kankan bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin nìkan náà kó sọ́gbà àlùjànnà ó yá o bí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bá ẹ wo bó títọ́ ṣe lè bá àbẹ́ ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ wẹnu ọkọ́ ẹ̀wẹ̀nu lẹ̀kẹ́ wẹnu ọkọ́ èmi ti mọ ọba tí mò ń sìn ọba tó yára níbi ìṣirò ni ọba tí ò ní gbẹ́bí fálárì tí ò ní gbá àrífẹ́lẹ́bí olódùmarè tó kọjọ́ ọ̀rọ̀ inú kùránì tó kọjọ́ ọ̀rọ̀ inú bíbélì tó kọjọ́ ọ̀rọ̀ inú odùfá ọba tí ò fi bẹ̀rẹ̀ ayé ẹnì kankan tí ò dé ní fòpin ẹ̀hán ni kálukú ò mọ ibi tó fẹ́ lọ dé sí for your information bá ṣe ń lọ là ń dé o. mo ń ṣe nítorí pé bèbí ti ṣẹ́jú ti ṣiṣẹ́ àmọ́ kókó mọ́
bẹ́ẹ̀ ṣe dátà ń ṣe ó máa tán ni so ẹ jẹ́ kémi tún fún yín jẹ o. ẹtún ká. abati àjà abẹ́rẹ́ abẹ́rẹ́ dábàwọ́ àǹgàrẹ́ ayé mọ́wùfú yẹ ká sábà. bóyá ni bàbá yóò fẹ́ jẹ fún o. ẹtún kájà ẹ mọ́ dáhùn lóhùn. alámúnú bẹ̀rẹ̀ láyé lábẹ́rẹ́ amúnà hamadu nahil àwọn síbílá hìtìbù nàjí bísímìlá àmà. ẹ̀fún wọn lé bàbá a. أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر لا إله إلا الله ina tena nko. لا تنا وكسر ولا تاب لا تنا وكسر ولا تاب إلا فوق ذلك. ṣé ẹ rí ọ̀rọ̀ yìí dàbí eré kì í ṣeré rárá. ṣé aláboyún mélòó lẹ ti ṣe bẹ́ẹ̀ fún? àwọn eléyìí wọ́n fún ọ lóòka aláboyún ni wọ́n fi mú o. báwo la ṣe máa mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀? ẹni tó fún ẹ ní òrùka kí lorúkọ ẹ? Kúnlé kí ni? o mọ sọ́ni mẹ́. báwo lẹ ṣe mọ́ra? àmọ́ alọ́yọ̀ mo ti mọ̀ pé ó ń ṣiṣẹ́ àwọn tí ó ń ṣe àbẹ́ ó ń ṣiṣẹ́ àwọn oṣiṣẹ́ àbẹ́. Prince Ọlárẹ̀wájú Sànúsì ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Adékúnlé Àlíù ẹ káàbọ̀ sórí ètò kìíní. òun ló fún ẹ lórúkà pé kó máa wá aláboyún kiri. olùtùnú ọba òrùka Israel yẹn mo kí yín. ẹ wá tún ká wò. gbọ́dọ̀ bá ń sọ òrùka yẹn sí. owó àtẹ̀sẹ̀. ṣé ẹ gbọ́. àtẹ̀sẹ̀ ẹ̀ ń ṣe sí. so kí ló wá fẹ́ báyìí kí ọ̀hún Nàìjíríà ṣe fún ẹ báyìí? ṣé ẹ rí àwọn eléyìí wọ́n ti ṣiṣẹ́ yẹn jìnnà gan. ohun tó máa ń dùn mí ni pé tán bá wá lọ interview wọn tán bá ní kí náà fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ṣe fún wọn ẹ̀ẹ̀kan bojú àánú owó àwọn èṣù ni mo rò pé lórí burúkú ni gbogbo yín ṣá. bàbá tèmi lè èṣù ọláàlú bàbá tí wo kì í ṣèkà ìwọ tó o bá lọ fọwọ́ ẹ̀ fọṣọ lọ ni tó o bá ti gígùrẹ́ kọjá owó tó o fẹ́ wógbó òjijì ṣebí iṣẹ́ là ń ṣe ni gbogbo wa ń làágùn kiri mo ganu sí ṣọ́ọ̀bù látàárọ̀ mo ganu bẹ́rẹ̀ ìbá wá ọjà tí ò yẹ kán náà wá na ẹ̀yìn wá ń wówó bisabisa àṣírí yìí máa tú 2025 yìí àṣírí máa tú gan o ẹ lọ kọ déètì èyí ìsílẹ̀ mo ti sọ ní gbogbo live chat mi àṣírí máa tú gan ṣé rí gbogbo ẹ̀yin àfa dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tẹ́ ẹ̀ ń lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tẹ́ ẹ̀ ní iṣẹ́ alẹ́ tẹ́ ẹ̀ ní tàárọ̀ ẹ̀ ṣagilọ́gbẹ́ ẹ̀ tògùrọ̀ lọ́fà ẹ̀ déèdì igi ẹmu báyìí ìdí ọ̀pẹ bẹ́ẹ̀ ṣẹ́nu sókè ẹ̀rù pọ̀fẹ́ lẹ mú un ẹ̀rù pọ̀fẹ́ ló ń ro ẹ̀yin ìka burúkú yìí òpó ọmọ ọlọ́mọ lẹ́kún jayé òjòlúgbẹ́kú ni yín téèyàn bá dẹ̀ rí yín wọ́n á rò pé èèyàn ni yín àṣírí máa tú o àṣírí yín máa tú gan irú àwáǹsì àwà neutral àwọn ò nítorí ipá afẹ́ ga láyé ká pọ̀ ọmọlàkejì wa lẹ́kún a nítorí ipá afẹ́ lọ sádó ká wá torí ẹ̀ ká máa lọ dòdòkúdò a nítorí pé afẹ́ lọ sí ibi gíga ká wá torí ẹ̀ tẹ àwọn kan rì adúpẹ́ lọ́wọ́ gbogbo ń tọ́lódùmarè ṣe fún wa àánú ni kó bá wa gbé kọ́lọ́run bá gbogbo aláàánú tó yàn tiwa káàánú kó máa bá wọn náà gbé gbogbo báàánú ṣe ń wọṣẹ́ gbogbo wa káàánú kó má kàwọ́ kò nínú ayé wa ẹ̀yin kan ò fẹ́ ṣiṣẹ́ ẹ̀ ní gbódógí iṣẹ́ àáfà àti pásítọ̀ gbogbo yín á jókòó ẹ máa retí ẹni táyé ń ṣe ṣẹ́jọ́ yín ni torí gbogbo wọn bá ti pé bí irú Fákẹ́yìn Sọ́lá kí wọ́n fẹ́ wá sọ́dọ̀ yín kí wọ́n fẹ́ wá ṣe kí wọ́n fẹ́ wá mú lọ́dọ̀ yín tàbí táwọn náà tán ti ṣẹ́ẹ̀kì ara wọn tán ti mọ bí tán ti wá tán mọ irú nǹkan tí wọ́n rọ̀ wà ìṣẹ̀dá wọn tó rọ̀ mọ́ àmọ́ ṣárọ́ ni irọ́ ni ẹlòmíì tó bá fẹsẹ̀ kọ báyìí á pe pásítọ̀ ni ẹlòmíì tó bá lálàá lásán á pa àfáà ni àwọn afọ́jú tó ń lọ bá ìwọ tó dẹ̀ ń pè wọ́n oríran jù wọ́n lọ ẹ wò ọlọ́run á jẹ́ ká ẹ gbọ́n ọlọ́run ò ní jẹ́ kára alẹ́ gbọ́n kára oko lè máa rí ohun tún jẹ bí iṣu ojú òní tiwa àánú á bá wa gbé ẹ̀ẹ́dẹ̀kú wọ ti Babangida o tó lóun mọ̀ òun mọ̀ má gbéjọba fún bàbá wa Abíọ́lá ó lóun mọ̀ pa wá lẹ́kún nílẹ̀ Yorùbá ni ó lóun mọ̀ tàjẹ̀ sílẹ̀ ni òun mọ̀ ṣe gbogbo ẹni àwọn wá foríjì lọ́wọ́ yín ṣe ti ráyé
ṣẹ̀rípáyé ilẹ̀ san wà ẹwà àtìgbà tán ti wà nínú ìgbésí ayé tán lò bẹ́ẹ̀ ló ṣe máa rí fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ẹ̀yin ìkà gbogbo ẹ̀yin tó ṣe wípé ẹ wo gbogbo ìran Yorùbá gbogbo bí wọ́n ṣe ń gbàpò tí ìbò wọ́n ń pa wọ́n ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ń sìn wọ́n ní 2020 kìíní kan wọn ò ní débẹ̀ mọ́ pé ìkan ṣoṣo tó ń fẹ́ ṣe lọ lélẹ̀ mo dẹ̀ jẹ́rìí ọmọ olódòde Jagaba of Africa bàbá ilẹ̀ Yorùbá pátápátá bàbá gbogbo wa ó máa yọ ṣẹ́ẹ̀kì lẹ́sẹ̀ gbogbo yín ni bàbá Tinubu létí tó lọ à ń lọ we are going Yorùbá nation and no going back oníyanṣe ọlọ́bẹ̀ ṣe o gbogbo àwa tí a bá lọ síbi òkú ìyá wa ìyá Yorùbá ìyàwó bàbá wa bàbá Bánjí Akíntóyè ìṣe Olódùmarè àbò Olódùmarè kò ní ká kò lórí wa láṣẹ Elédùmarè à á lọ rí àbọ̀ rí láṣẹ Elédùmarè èmi ò ní náǹfààní àti lọ bẹ́ẹ̀ ni ìní náǹfààní àti lọ fún dìkan àti kejì ṣé ó ti yé Olódùmarè á pàlọ́ àtàbọ̀ gbogbo yín mọ́ ẹ ti gbọ́ àánú abá gbogbo wa gbé àfọ̀hún ẹ wò á ní rí jù báyìí lọ èmi ń lọ́wọ́ bí wọ́ sí o kí ni táìmù sọ aago 9 ti kọjá mi ò pẹ́ sùn mo ti láìdá nǹkan kí n tó máa rí tàbátì àdá àbúlà fùfú kan tó máa pe fùfú nínú tàbátì àdá oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ akọ́ ìbínú ire lójú owó ire lójú gbogbo àmàrí ó dàbọ̀ à ń pàdé ayọ̀ see you soon.